lórúkọ Ọlọ́run tó lẹ́mí mi ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ní o. ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá lọ jókòó aláàjì ò ní kọrin o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àgbàdùn wọn. lórúkọ Ọlọ́run tó lẹ́mí mi Aláàjì Arewa ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀ ní o. Awiye Agba ABDUL ló pè mí pẹ̀lú ìrànlọ́wọ́ àkọsí mi. Ìjọba Jalabi ò níyàn dá mi. Jẹ́ kí n gbọ́rọ̀. Saoty ti gbé ṣe ẹ̀dẹ̀ bá ṣe ń dé. Ọkùnrin tó ní túmọ̀ tó sì mú gbọ́n wá. Èyí tá fi ń jáwọn tó ti sùn nínú akọrin. Ẹ wo owó tí pẹ́ta ti ń bá bọ̀ bàbá ńlá bíbù. Bàbá bíbá bàbá òní máa bòbò bàbá máa bòbá. Dàkúndàbà láwùrà tó yàn mí ṣẹ́. Má jẹ́ kó omi okòrò létí ara imọ́. Àlẹ́kọ́sí mi ìjọba tómi gbóná bá ti dàpọ̀ mọ́ tútù. Ọlọ́run ló yanjú ẹ̀ fún wa. Ìtìjú mi pọ̀ gan àfáà ni mí. Tí n bá ti ra àwọn àfáà ojú máa ń tì mí gan ni. Bí ó bá ṣe bẹ́ẹ̀ ni kódà bó ṣe kó. Táǹgbà máìkì láago méje. Èmi kọ́ ló máa kọrin bẹ́ẹ̀ mọ́. Ìgbéraga kọ́ ká tó wá sọ pé láti Èkó wá. Àlẹ́kọ́sí mi ẹ̀ kú náwó. Òun ló ṣe flight wa àtàfidélẹ̀ yìí o. Ìwọ gan ò tó dá dúró ò ṣe é dá dúró. Ṣùgbọ́n ìbẹ̀yìn náà lẹ pè mí fún Àwíyé. Abẹ́yìn náà kọ́ bàbá wa oníkan kún fàyà kùnú ọjọ́ ènìyàn ọjọ́ wa ni àfi ká ṣe sùúrù gidi gan ni. Àlẹ́kọ́sí mi. Àlẹ́kọ́sí mi. Àlẹ́kọ́sí mi. Àlẹ́kọ́sí mi. Ìjọba Jalabi tí mo kí lẹ́ẹ̀kan bí ká ṣe ní sí ọkọ̀ Sọ̀fíyà tó mi bàbá Sọ̀fíyọ̀lá bàbá Sọ̀fíyà ọkọ̀ Sọ̀fíyà tó mi bàbá Sọ̀fíyọ̀lá wọ́n dórí kápá kọ̀ọ̀ká wọ́n dórí kó ṣe kọ̀ọ̀ká. Wọ́n dorí kákànga kò ṣe kó síjàre má bẹ̀rù ẹni Ọlọ́run kò yẹ kó tún bẹ̀rù Àlẹ́kọ́sí mi. Àlẹ́kọ́sí mi. Àlẹ́kọ́sí mi. Àlẹ́kọ́sí mi bó ṣe fẹ́ tó ń dààmú ẹ̀ ọmọ fọlọ́run ṣọ́ ọmọ tó kó bọ̀ ní tó ṣe rọ̀jọ́rọ́jọ́. Alájà Kaola mi kàfílà àmọ̀dá rúfáyín Kaola ìránṣẹ́bìnrin alálòpẹ̀ tóyún ẹniṣẹ́ alájà káfíńlá tó Kaola ní kọlọ́njẹ́ ó jẹ́ pẹ́ alálòpẹ̀ tóyún ẹniṣẹ́ Kaola láti Kaola ní. Ọ̀rẹ́ tó là ń ṣe fún wa ní Ìbàdàn
kò kéré rárá o. Ébà òrè tọ́lọ́run ṣe fún wọn ní Ìbàdàn kò kéré rárá. Torí wípé bẹ́ẹ̀ ni láti bí káfí látàrán iṣẹ́. Aláyọ̀ pé tó yọ wọn iṣẹ́. Àjíbá kìíní ọ̀rẹ́ mi bá kìíní. Láti bá kìíní ọ̀rẹ́ mi bá kìíní. Kò síbi tẹ́ ẹ ti lè rí ṣùgbọ́n Ìlọrin ló ń gbé. Ọ̀rẹ́ mi bá kìíní tẹ́ ẹ ti lè rí ṣùgbọ́n Ìlọrin ló ń gbé. Láti bá kìíní ọmọ Tájùlí lẹ́dẹ̀bì. Ọmọ Tájùlí mú mi nì. Báàkìní lámọ́dá. Báàkìní ẹni gba ojúmọ́ ní kò síbi tẹ́ ò ti lè rí. Ọ̀rẹ́ mi báàkìní. Àlùfáà oníkan ṣèbáwọn ló ná dọ́là. Ló bá parí wọ́n ní máa gba $500 o. Àníyàn mi náà nu pé kí n gba 500 kí n tó lọ lọ́wọ́ wọn. Àlùfáà oníkan àwọn bàbá nìyẹn tọ́lọ́run dá lọ́lá. Àwọn bàbá nìyẹn tọ́lọ́run dá lọ́lá. Bàbá wa tẹ̀ jí dín ní. Àwọn bàbá nìyẹn tọ́lọ́run dá lọ́lá. Àwọn bàbá nìyẹn tọ́lọ́run dá lọ́lá. Àlùfáà oníkan Awiye Agba amọ̀dù ní dúpẹ́dúpẹ́. Àwọn bàbá nìyẹn àlùfáà oníkan happy birthday bàbá mi jẹ́ kí n gbọ́rọ̀. Ìwé yìí ìjẹta làṣọjọ́ bí bọ̀bọ̀. Bàbá oníkan wọ́n ti fún mi ní nǹkan ọjọ́ bí $500 ọmọdé owó kọ́. Màá sọ pé eléré ńlá ni mí. Eléré ńlá ni mí, ẹ máa fowó kéékèèké lọ mí mọ́. Eléré ńlá kéèyàn máa fowó kéékèèké lọ mí mọ́. Dọ́là ní kẹjẹ́ ó tẹ̀lé ra wọn. 1,000 ní kẹjẹ́ ó tẹ̀lé ra wọn. 500 ní kẹjẹ́ ó tẹ̀lé ra wọn. Tó bá jẹ́ 200 kó wá pàṣẹ ní. Tó bá jẹ́ 100 kó wá pàṣẹ ní. Àwòṣí fìlà eléré ńlá ni wá. Kúnbà yakunu àfa mi. TJ bá ń lọ gba $500 lọ́wọ́ bàálùbà oníkan kíá bá ń tẹ̀lé wọn. Saoty eléré ńlá ni mi ẹ máa fowó kéékèèké lọ. Bàbá Kúnbà yakunu ẹ ṣeun. Ṣéun Sulaimona Kúnbà yakunu ṣòyẹmí ẹ kú tọ́jú bàmúdò. Àwìyé Àgbà kọ́lọ́run jẹ́ kó yè mọ́ yín lọ́wọ́. Ó ti yè mọ́ yín lọ́wọ́ kàlùbáríkà yẹn pọ̀ gan ni. Wọ́n ti bá ẹ sọ̀rọ̀ o Àwìyé Àgbà wọ́n ní kó má fi múrísìdù ṣeré rárá. Mi ò fi múrísìdù mi ṣeré. Gbogbo ìgbà nínú rẹ́kọ̀dù mi ààyè tó máa fún mọ́ mi nínú rẹ́kọ̀dù tí mi ní kí bàbá Bàrígà kọ́lọ́run má jẹ́ kí n rí. Kì í wá ṣariwo nìkan ẹnu nìkan kọ́ nínú ilé àti ìta ni kágbá fún múrísìdù ń wa kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ kọ̀ǹfàyàkọ̀ kọ̀ǹfàyàkọ̀ àdúrà tá a ṣe kọ́lọ́run fàṣẹ sí kọ̀ǹfàyàkọ̀ àdúrà tá a ṣe kọ́lọ́run fàṣẹ sí. Àṣẹrí porin ti rọ̀ mí lọ́rùn gan-an Salami ọmọ àrílédè sí aya bàbá Kúnbà yakunu àgbékẹ́ àbíkájà Mọ̀nsúrà aya Kúnbà yakunu ní kóńkóńkóń Kúnbà yakunu kóńkóńkóń Kúnbà yakunu òṣì òye ní Kúnbà yakunu òṣì òye ní Kúnbà yakunu ẹni pòfo ẹni ròfo ẹni gúnlẹ̀
sébùté òfò àdúrà tá a ṣe ọlọ́run fàṣẹ sí. kún fàyẹ kún fàyẹ kún àdúrà tá a ṣe ọlọ́run fàṣẹ sí. oṣù oníjì sáyé o amadu àwíyé àgbà o alájà mọ́rẹ́mọ́ Abuja convention ajá Mọ̀nsúrà àyìnà o àyàkùn fàyàkùn nù ẹ̀ṣẹ́ àdúgbẹ́ máa kọ́ni alájà mọ́ríyá ajá mọ́ríyá mọ́ sanwó Arẹwà ẹni kòfó ó sanwó àlẹ́kọ́ sí mi. Gbogbo Abuja ẹ tọ́jú Mọ́ríyá gbogbo Abuja máa tọ́jú Mọ́ríyá ẹni kọ̀ọ̀kan fàyà kún fàyà kún àdúrà tá a ṣe ọlọ́run fàṣẹ sí. ajá Mọ́ríyá mọ̀ kún. Bàbá Àwíyé àmọ́dún ni Àwíyé Àgbà o ọmọkùn báyà kúrò ní òṣì òyẹmí ìyàwó ẹ̀dá ìyàwó Àwíyé wà ó súnmọ́ mi aya Àwíyé bàbá Rashidi ṣíàmà mi Saoty Arewa fans club Ìlọrin pátá Abdulrashidi olólùfẹ́ mi Abdulrashidi olólùfẹ́ mi Rashidi òní kòfó òní òfó òní gúnlẹ̀ sẹ́bùsẹ́ òfó Rashidi àdúrà tí mo ṣe ọlọ́run fàṣẹ sí alùpùpù kọ̀ọ̀kan ẹ̀bà Saoty ṣàṣọ́pọ̀ àwọn kọrin jù mí lọ lóòótọ́ ni nígbà tí ní kọ̀ọ̀kan púpọ̀. Àwíyé Àgbà ṣàṣọ́pọ̀ àwọn kọrin jù wá lọ lóòótọ́ ni nígbà tá a ní kọ̀ọ̀kan púpọ̀. Wọ́n tiẹ̀ tí wọ́n sọ́pọ̀ àwọn wọṣọ jù mí lọ lóòótọ́ ni Saoty nígbà tí ní wọ̀wọ̀ kú wọ́. Ṣàṣọ́pọ̀ àwọn ìṣògè jù wá lọ lóòótọ́ ni nígbà tí ní ṣe ìṣekúṣe. Oyinda Àmọ́lá Dubai kọ́ náírà mi ẹ wo mi láti òkè délẹ̀ mi o ẹ wo combination mi wà rí i pé Saoty ò ní ṣe ìṣekúṣe. Oyinda Àmọ́lá Dubai connection mi Oyinda Àmọ́lá Ajabulẹ̀ ti fún mi àná ọlọ́run olúwa lógún olólùfẹ́ mi ní ABDUL ti fẹ́ mi. Àná lé sàlátì ni àtijọ́ mọ́mọ́ ń bẹ̀. Ọkọ̀ àjíyá mi ìsírí ABDUL ti fi mi àánú ọlọ́run ọba. Bàbá ń Yakuba olólùfẹ́ mi Sàlámì ọmọ adélédé sí. Àjíyá láti fẹ́ ọṣẹ́. Àánú ọlọ́run ló ń jẹ́ láti ìfẹ́ àánú ọlọ́run ló ń jẹ́ láti ìfẹ́. Bàbá ń Yakuba ẹ̀kí láti ìfẹ́ àánú ọlọ́run ló ń jẹ́ láti ìfẹ́. Bàbá Yakuba nọ́mbà 1 ní àánú ọlọ́run ló ń jẹ́ láti ìfẹ́. Àánú ọlọ́run ẹ̀kí mọ́tò dìlà àánú ọlọ́run ló ń jẹ́ láti ti di mọ́tò ní ìlà mo fẹ́ dúpẹ́. Ó tún ta mọ̀lú mọ́tò dìlà bóyá wà fún mi ní mọ́tò Saoty o mo ń dọ́gbọ́n ṣe fáin bàrà Saoty o bóyá wà fún mi ní mọ́tò Saoty mo ń dọ́gbọ́n ṣe fáin bàrà Saoty o. Àwọn alùfáàrí iná Saoty mọ̀ndọ̀gbọ̀n ṣe fáin bàrà Saoty o. Oyinda Àmọ́lá
ẹ bá ń kóyin Dàmọ́lá. Dubai connection Dàmọ́lá. Dubai connection Dàmọ́lá. Olólùfẹ́ Dàmọ́lá ó ń sanwó Arẹwà Dàmọ́lá. Dubai connection Dàmọ́lá. Dàmọ́lá o láìpẹ́ mo ń bọ̀ nílùú Dubai. Máa kàn sí ẹ Dàmọ́lá. Dàmọ́lá mo ń bọ̀ nílùú Dubai. Dàmọ́lá máa kàn sí ẹ Dàmọ́lá. Olólùfẹ́ Saoty. Olólùfẹ́ Saoty Arewa mi káwọn Dàmọ́lá. Dubai connection Dàmọ́lá ó ń sanwó rẹ̀ Dàmọ́lá. Ó ń sanwó rẹ̀ Saoty. Owó Dubai lórí ẹ̀ pẹ̀sì o. Owó Dubai lórí ẹ̀ pẹ̀sì. Dubai connection ńláńlá nọ́nọ́. Dubai connection ńláńlá nọ́nọ́. Dubai connection ńláńlá nọ́nọ́. Yorùbá mi kò yí Dàmọ́lá. Dubai connection tiwa. Àyà Ọláyínká. Dubai connection lọ́mọ ẹ kú ìtọ́jú Àwíyé. Ẹ máa kú ìtọ́jú Àwíyé. Ó ṣe oyin Dàmọ́lá. Ẹ kú ìtọ́jú Àwíyé. Dubai connection ẹ ṣeun. Kóyídà mo ń bọ̀ ní Dubai. Mo ń bọ̀ ní Dubai December tó bọ̀ ni. Wọ́n ń ṣètò show yẹn lọ́wọ́lọ́wọ́. Mo ń bọ̀ ní Dubai. Àwọn ará London mi ò jẹ́ ó yẹ ká ti dé Dubai. Má kàn sí ẹbí bá dé Dubai. Oyin Dàmọ́lá tí n bá ti dé Dubai. Oúnjẹ oyin Dàmọ́ ò fẹ́ jẹ. KFC kitchen tó bẹ̀ ní Dubai. Ẹ máa sọ pé KFC. Oyin Dàmọ́lá KFC. KFC kitchen ní Dubai. KFC. Àwọn àfijọ́ ló ń jẹ ní Dubai. KFC. Níbo ni wọ́n ti ń jẹun ní Dubai? KFC. Tolè mi máa ti jẹun ní Dubai. KFC. Máyà sí bomi tó bá débẹ̀. Gbàgbà wọn KFC o. Ní Dubai KFC. Alhaji Arewa ni mò ń jẹ o. Saoty o. Ọgbọ́n bàbá àbíbò àdìo àgbẹ̀fẹ́. Oyin Dàmọ́lá Dubai connection ni mò ń kí o ẹ bàbá ṣe o. Dubai connection ni mò ń kí o ẹ bàbá ṣe o. Oyin dà Dubai connection ni mò ń kí o ẹ bàbá ṣe o. Ó ń sanwó mi Saoty o. Ó ń sanwó mi Saoty o. Ó ń sanwó mi Saoty o. Aláwọ̀ yàrá bí sọ́lé alámọ̀ ọmọ. Alhaji Arewa lè ń gbọ́ ọkọ̀ Bílíkísù Ètúndé. Nítorí Oyin Dàmọ́lá KFC kitchen. Bàbá Oyin Dàmọ́lá tó ń bẹ ní Dubai. Kò ṣe èjìdí ọ̀pẹ ẹ̀mí oúnjìjó Arewa. Èjìdí ọ̀pẹ ẹ̀mí oúnjìjó Arewa. Èjìdí ọ̀pẹ ẹ̀mí oúnjìjó Alhaji Arewa. Ẹ bá ń káṣàbí àbí sanwó Alhaji Arewa.
ẹtún bá mi ní kéfìsì kéfìsì Oyindamola kéfìsì wọ́n bẹ ní Dubai kéfìsì ẹkú tọ́jú Àwíyé kéfìsì ẹkú tọ́jú Àwíyé kéfìsì ẹ ṣeun wọ́n wà ní Dubai kéfìsì ẹ ṣeun ẹkú tọ́jú Àwíyé kéfìsì ẹ ṣeun ó yá Àṣàbíadé 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 o. Àṣàbíadé o. Alhaji Suraju ní ẹni mi dada. Suraju ní mi dada. Dada olówó ẹyọ. Dada tó mọ̀ ṣe níṣẹ́. Suraju ní kẹ́ẹ̀kí dada fún mi. Ó sọ owó mi Saoty Arewa Abiodun. Ó yá dada mo owó eré mi dá báńgé. Dada owó eré mi máa ló ná. Ó ṣe dada sanwó Salami ibi ọdún. Ó máa ṣe dada sanwó Salami ibi ọdún. Alhaji Arewa Saoty. Suraju ní mi ṣeun. Suraju ní mi owó eré mi máa ló ná. Yé owó eré mi máa ló ná. Kọ̀mándà olólùfẹ́ mi Salami. Kọ̀mándà olólùfẹ́ mi Salami. Àwọn òṣìfìlà olólùfẹ́ mi Salami. Eré mi máa ló ná. Ẹ wo Suraju ṣẹ́túrí pé ńláńlá ló ná. Suraju ní ńláńlá ló ná. Suraju ní ńláńlá ló ná. Suraju ní ńláńlá ló ná. Suraju sanwó Arewa ó ṣeun ẹ̀ báńkì Suraju tiwa dada dada olówó ẹ̀yọ. Suraju ní ó ń sanwó Ajíkọ̀ Mọ́ndà. Ó dẹ̀ ń sanwó Ajíkọ̀ Mọ́ndà. Sanwó Ajíkọ̀ Mọ́ndà. Ìyàwó Àwíyé ẹwà ya alálò barika o. Àwíyé ó yẹ kó láti lérè tó lè jẹ. Ó yẹ kó láti lè thank you. Jẹ́ kí n gbọ́rọ̀. Àwíyé ṣó ń gbọ́. Láti fọ́ oyin kan sálà o. Àwíyé ó yẹ kó láti lérè tó lè jẹ o. Ó yẹ kó láti lérè tó lè jẹ. Ìyàwó tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. Làtífà tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. Tó dúró tọkọ nígbà tó ṣòro. Tọ́lábàdé kò yẹ ká gbàgbé ẹ̀. Kò yẹ kó láti lérè tó lè jẹ. Àwíyé bí wọ́n ṣe fẹ́ ìyàwó tó ń lọ bí mẹ́rin lẹ́jìtì ni wọ́n. Àsùnkábìlì kì í sùn lé lórí gbogbo wọn. Àjọ bẹ̀rẹ̀ ní òun lẹ́sẹ̀ àárọ̀ mi o. Àjọ jìyà ní ìgbà tọ́rọ̀ dé. Mo jẹ́ kó máa pọ́n lẹ́nu. Ọkọ̀ tó wá sùnkà ẹ̀ ló ń gùn. Aṣọ tóun ló ń wọ̀. Ohun tóun ló ń jẹ. Tọ́ra àjọ bẹ̀rẹ̀ ni mo ṣe ń sọ fún Àwíyé wípé ó yẹ kó láti lérè tó lè jẹ o. Ó yẹ kó láti lérè tó lè jẹ. Eba Làtífà tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. Làtífà tó ṣojú tó sì tún ṣẹ̀yìn. Tó dúró tọkọ nígbà tó ṣòro. Tọ́lábàdé kò yẹ ká gbàgbé ẹ̀. Ó yẹ kó láti lérè tó lè jẹ. Adéníyì Kúdírát mi Àlàkẹ́ Adé o. Olólùfẹ́ mi Salami Abiodun. Adéníyì Kúdírát. Ó yẹ pé Kúdírát kí n gbọ́ Kúdírát.
TikTok TikTok kúndínlá tó ṣó ń gbọ́ kúndínlá tó ṣó ń gbọ́ Adéníyì òun sàn wá rẹwà gbìyànjú ogún ànábì mo ṣeun ọmọ princess Lanko ọmọ ọbàdàn ọbàyìn Lanko ẹ̀gbọ́n ọ̀rọ̀ mi dáadáa báńkì. yóò ti máa wà ayé ètùdó èèyàn ọmọ Lanko náà ní ọmọ ọbàdàn ọbàyìn ayé ti máa wà ayé ètùdó oya yóò tún dé òun ẹ kí yóò ti máa wà ayé ètùdó. Yóò tún dé ẹ bá mi kí yóò tí màmá yóò tún dé ẹ kí yóò tí màmá ẹ kí yóò tí màmá. èèyàn tó gbó ànábì ọmọ princess Lanko Dubai ẹ bá ń kí yóò tí màmá àpọ́nbẹ́ kọ̀ọ̀rẹ́ ẹ bá ń kí Túndé. Èní Yétí màmá lọ́mọge tó pírítì Yétúndé bíúrìbù yàtọ̀ sáwọn wẹ̀ kí o mọ́ Yétúndé ebi nà kọ́ lọ́mọge tí mò ń sọ àwọn ìrẹ́bà ṣọ̀pù kọ́ lọ́mọge tí mò ń sọ Yétúndé bíúrìbù tàwọn ọ̀ṣọ́ tìbí ti wá. Alájà jum Kadijatu Alájà Kadija Jumka Kadija Àjíkẹ́ Adé Mayiki Àjíkẹ́ Adé mi Jumka Alájà Kadija Adijatu Jumka Kadijatu Jumka Kadijatu Nsawara Kadijatu Kololufẹ́ mi Kadijatu ọ̀rẹ́ Ṣakiratu Kadijatu kéwùdọ̀bẹ̀ ń sàn owó mi ń Sàlámì Bíọ́dún ọmọ àfáàwà ni ọmọ ṣéwù Sàkàríyà òmùjú kéwùdọ̀bẹ̀ kéwùdọ̀bẹ̀ mo rọ́lá Ọlọ́run lára rẹ̀ ọmọ àfáà mi kéwùdọ̀là ó dọ̀bẹ̀ kéwùdọ̀là mo rọ́lá Ọlọ́run lára rẹ̀ ọmọ àfáà mi kéwùdọ̀bẹ̀ bó ṣe ń dowó ló ṣe ń dọ̀bẹ̀ ńgbà tó ti dowó ló jẹ́ kó wá dọ̀bẹ̀ ńgbà tó ti dowó ló ti wá dọ̀bẹ̀ mo rọ́lá Ọlọ́run lára rẹ̀ ọmọ àfáà mi kéwùdọ̀bẹ̀ mo rọ́lá Ọlọ́run lára rẹ̀ ọmọ àfáà mi Alifulani. Ó ṣe tá a mọ̀ lára ó ń san omi o ṣéun poli kéwùdówó kéwùdọ́là tá a mọ̀ lára ó ń sanwó Alájí Arẹwà ó ṣe tá a mọ̀ lára ó ń sanwó Alájí Arẹwà mo rọ́lá Ọlọ́run lára rẹ̀ ọmọ àfáà mi ó dówó ó ti dọ̀bẹ̀ ó dówó ó ti dọ̀bẹ̀ aláwọ̀ yàrá bí sálẹ̀ alámọ̀ ọmọ. Kọ̀mádà Bọ̀ṣun olólùfẹ́ mi bí ọdún. Támọ̀lá Alájí Arẹwà lẹ́ ń gbọ́ ọkọ̀ bílù kìí sí Yétúndé. Ọkọ̀ sẹ́lí mọ́tò àmọ́ pé òyìnbó Arẹwà.
ọkọ̀ mùtí àti òwò akọ̀kọ̀ Fọlákẹ́mi bèbè. Ó ṣe ọmọ Kàrámọ̀ tó ń sanwó èdè ọdún. Ọmọ bàbá Lámú ní ìbùwẹ̀ tí ọmọ Kàrámọ̀. Iná mọ́lẹ́mọ́rí o, Muhammad Ahaba. Ẹ̀sákùnmọ́lá ọ̀kọ́ ẹ̀rá, èèyàn olóńfẹ́ wa. À ń kẹ́ ọlá mi beautiful baby. À ń kẹ́ ọlá mi kí beautiful baby. Ó dùn tàbí ó dùn àdúgbò. Kọ̀mándà ṣetán. Ó dùn tàbí ó dùn. Iṣẹ́ orin dùn ó gbé mi. À ń fi yà á ń fèrà. À ń fi gbàrà à fi ń bò. Làtìfá wọlá bá ó dáre eré jẹ́. Ọlọ́run máa sọ bó ṣe mọ́. Kọ̀mándà bá mi sọ bẹ́ẹ̀. Ọlọ́run ò dá èrè jẹ́. Ọlọ́run máa sọ bó ṣe mọ́. Ọlọ́pà ò dá èrè jẹ́. Ọlọ́run máa sọ bó ṣe mọ́. Alhaji AZEEZ àdúgbò. Professor Emeritus. Kí ni iṣẹ́ ọwọ́ mi? Àbẹ̀mí rán lọ́sẹ̀ yìí. Oṣù bẹ́ẹ̀ fà mí dìde. Ta ló bí mi ta lórí mi? Làtífá kí ni iṣẹ́ ọwọ́ mi? Àti bàbá Làtífàtù. Àti bàbá Làtífàtù. Àyàwíyé àgbà. Àyàwíyé àgbà o. Mo ti ṣe wá sí ìtàwíyé fún. Jẹ́ ń ṣe tiẹ̀ náà fún ẹ Làtífá. Fìdí mọ́lẹ̀ kó jẹun ọkọ. Làtífá fìdí mọ́lẹ̀ kó jẹun ọkọ. Mama Làtífá mo ń ṣe wá sí fún Làtífá lọ́wọ́. Làtífá fìdí mọ́lẹ̀ kó jẹun ọkọ. Àyàwíyé fìdí mọ́lẹ̀ kó jẹun ọkọ. Tán bá ń kọ́ ẹ máa ṣe kẹ́kọ̀ọ́. Kò má sí ibi tí ì ṣe òsì o. Kòwò ká tí ẹ ti ń gbà bọ̀ wá o. Kó yá fìdí mọ́lẹ̀ kó jẹun ọkọ. Làtífá o. Làtífá fìdí mọ́lẹ̀ kó jẹun ọkọ. Tó bá ń kọ́ ẹ máa ṣe kẹ́kọ̀ọ́. Kò má sí ibi tí ì ṣe òsì o. Kòwò ká tí ẹ ti ń gbà bọ̀ wá o. Àti bàbá olólùfẹ́ mi èèyàn pẹ́lẹ́gùn ni jẹ́ kí n gbọ́rọ̀. Èèyàn pẹ́lẹ́gùn ọ̀ràndà Ṣàmsìdì ni èèyàn Bọ́lájí. Àti bàbá ẹkútọ̀ ọdún Àwíyé. Òun ni president Àwíyé fans club ṣe gan. Àti bàbá èèyàn Ṣàmsìdì ni àpẹ́lẹ́gùn ni. Tí mo kì nínú rẹ́kọ̀dì ni tí mo ní. Owó tọ́lọ́run fún ẹ̀sìn ló fi ṣe. Ṣàmsìdì ní ọ̀ràdà àpẹlógún. Bàbá Adínì nílùú Ìṣàgámù. Abọ́lọ́ṣòwò ní pàdánù ọ̀nà. Owó tọ́lọ́run fún ẹ̀sìn ló fi ṣe. Ṣàmsìdì ní ọ̀ràdà àpẹlógún. Bàbá Adínì nílùú Ìṣàgámù. Abọ́lọ́ṣòwò ní pàdánù ọ̀nà. Orí mi máa mú tí bá ti wà lágbo tí bá ń kọrin mi tó ń tẹ̀lé mi. Ẹ̀yin gbọ́ ẹni re láti ka Apẹ́lógún ní má kì mí pa kí ló dé. Àmọ́ oníṣẹ́ pé owó tó lọ́rùn fún ẹ̀sìn ló fi ṣe. Ṣàmsìdì ní ọ̀ràdà Apẹ́lógún. Bàbá Adínì nílùú Ìṣàgámù. Abọ́lọ́ṣòwò ní pàdánù paná. Owó tọ́lọ́run fún
Ṣàmsùdínì ọ̀rọ̀ ń dà pẹ́lúgùn. Ọ̀pẹ́lógún bàbá Adéní nílùú. Ìṣàgámù àbọ̀lọ́ṣòwò ní pàdánù mọ́nà. Ṣàmsùdínì Ṣàgámù láti bí. Mo ní Ṣàmsùdínì Ṣàgámù láti bí. Sílé Ọ̀pẹ́lógún Ọ̀làjì Bọ́lájí. Ọgbọ̀n kòkú wálé mọ́ tí ó ṣáàdìyà. Tóbi mẹ́tàlá tí ìkejì là ń jẹ. Adébáyọ̀ Ṣàmùsì Bọ́lájí. Ògo ẹbí kan tó gbogbo ìdílé ni. Óbí tìlú Ọ̀ràndà. Ògùn lápapọ̀ Ọ̀ràndà Bàkàrí. Pẹ̀lú òkìkí tó dé Báyọ̀ kí fẹ́ gbọ́. Torí Ọlọ́run yóò máa ṣàpọ́n omi. Fi sẹ́bílì láì lójú ọ̀nà tọ́lọ́. Ẹni tó lọ́wọ́ ju Ọ̀ràndà mo búra. Wípé lówó ju Ọ̀ràndà lọ ni. Owó tó lọ́rùn fún ẹ̀sìn ló fi ṣe. Ẹ̀sìn ló fi ṣe. Ṣàmsùdínì ọ̀rọ̀ ń dà pẹ́lúgùn. Ọ̀pẹ́lógún. Bàbá tí kì í dúró Ìṣàgámù àbọ̀lọ́ṣòwò ní pàdánù mọ́nà. Ó yà rẹ̀ wá gbórin náà dé orin. Agbórin náà dé. Saoty mo gbórin náà dé. Mo dé pẹ̀lú èdè. Pẹ̀lú wá gbé kalẹ̀. Saoty mo dé pẹ̀lú ohùn. Ó yẹ fi jó appreciate mi jó. Àwíyé ó fi jó appreciate mi jó. Commander ó fi jó appreciate mi jó. Ọmọ mi jó yẹn náà dà. Commander ijó yẹn náà dà. Àwíyé ijó yẹn náà dà. Tàbá change ẹ̀ kọ́ wípé fowó appreciate mi jó. Iye ijó yẹn náà dà. Ọmọ owó yẹn náà dà. Àwíyé owó yẹn náà dà. Ṣé wà àwíyé ijó yẹn náà dà. Àwíyé ó ń sanwó àṣìṣe. Àwíyé ó ń sanwó àṣìṣe. Àwíyé ó ń sanwó àṣìṣe. Ajáde àgbórin náà dé o, ẹ wá bá mi jó. Alájí Arẹwà àgbórin náà dé o, ẹ wá bá mi jó. Ìjọsìn ni àjọdánù kọ́ àjọgbàládá. Ajáde àgbórin náà dé, ẹ wá bá mi jó. Ajáde àgbórin náà dé, ẹ wá bá mi jó. Àjọgbàládá. Etí ayọ̀ tó ń gbóhùn mi ò bá ṣe múrin wá. Àwíyé tó ń gbé fọ́kàn tó pọ̀ lọ sí ìgbà ọkọ̀ gbé farajó. Ohun táwọn onílù ń fi lò sọ, ó súnmọ́ etí ẹlòlúwa ló dùn fáwọn olóòwò kan tó bá ládàá. Ajáde àgbórin náà dé, ẹ wá bá mi Ẹ wá bá mi jó. Ajáde àgbórin náà dé, ẹ wá bá mi jó. Àjọgbàládá. Àwíyé kakọrin kò béèrè mọ́ o, kò béèrè mọ́. Àwíyé kò béèrè mọ́ o, kò béèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi kò béèrè mọ́. Kò béèrè mọ́, kò béèrè mọ́, kò béèrè mọ́, kò béèrè mọ́. Àtọ́ bàbá. Ó ṣe fún mi, kò béèrè mọ́. Akọni adé mi, àtọ́ bàbá. Akọni adé mi, àtọ́ bàbá. Ó ọkọ̀ àníkẹ́, ẹ bá ń ká tó bàbá. Ó ọkọ̀ àníkẹ́, ẹ bá ń ká tó bàbá. Èèyàn Àwíyé Àgbà, ká tó bàbá. Òun ni pírẹ́sìdẹ̀ǹtì Àwíyé Àgbà fans club gbogbo àgbáyé. Èèyàn pẹ̀sì àgbáyé, owó yíyá tiwa. Èèyàn pẹ̀sì àgbáyé, owó yíyá tiwa. Kò béèrè mọ́, kò béèrè mọ́. Saoty kò béèrè mọ́, kò béèrè. Ó ti yànda, ó ti fún mi kò béèrè mọ́. Àwíyé. Kò béèrè mọ́, kò béèrè mọ́, kò béèrè mọ́, kò béèrè mọ́. Ó ti yọ̀ǹda, ó ti fún mi, kò béèrè mọ́. Torí mi lẹni tán ti rò pé kò lè ṣeun rere. Èmi lẹni tán ti rò pé kò lè ṣeun rere.
láàrin ọ̀rẹ́ ṣe náà máa fi mí ṣe yẹ̀yẹ́ o. wọ́n sọ pé Aláwìyé ó kéré sí nọ́mbà wa torí nígbà yẹn wọ́n ṣàwọn ẹ̀mí máa ń ṣe. mi ò lè jáde bá sọ̀kan ò bẹ́ẹ̀ oúnjẹ àárọ̀ kò ní bàtọ̀ sàn. ṣùgbọ́n nísẹ́yìn aṣọ tó wù mí mo fi sára mo lè jẹun lẹ́ẹ̀mẹ́fà kílẹ̀ tó lè ṣú. èmi tán sọ pé àmọ̀dá èmi tán sọ pé kọ́tà kọfí àtùpà lóṣù yẹmi sọdá yìí tán náà rò ẹ ṣeun èṣù yẹmi oṣù.